ta ni Allah ṣé ṣìgìdì ni ọlọ́wọ́ mẹ́ta ni ṣìgìdì ọ̀hún ṣẹ́nu Kaaba ló ń gbé ni ṣé wọ́n tọ́jú ẹ̀ sínú ẹ̀ ni ṣé Allah àti ẹni ṣìgìdì ni àbá Allah kọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣìgìdì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A kí gbogbo ojú tó ń wò wá nílé àtẹ́tí tó ń gbọ́ wá wípé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Gbàgede Islam òun la wà, ìyẹn Islamic Arena lórí Saif TV, ìyẹn tó kalẹ̀ sí ìlú Àgbàdo Station níbí l'Ogun State. Kí ni ohun tí a máa bá pàdé lórí ètò wa? Oríṣiríṣi ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ni, ìmọ̀ sáyẹ́ǹsì ni, philosophy, astrology, astronomy, social sciences àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun lẹ́ẹ̀ máa bá pàdé lórí ètò yìí. Orúkọ tèmi ni Malam Yusuf Ọlá Abdulaziz aka Success. Ẹ káàbọ̀ sórí ètò. Pẹ̀lú mi nílé agbára lẹ́nìí òun ni bàbá wa ọlọ́lá jùlọ Sheikh, ẹ má jẹun wulẹ̀ introduce wọn, ẹ jẹ́ kí bàbá kí wọ́n introduce ara wọn kí wọ́n sì kí ẹ̀yin ará lé káàbọ̀ sórí ètò wa. Bàbá bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa sallallahu ala man la nabiyyun ba'da. Akí Ọlọ́run atọrọ ìkẹ́ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ọlọ́run kó dákun kó má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò wa ní Saif TV gbogbo wọn la ṣàdúrà fún àpadà síbò nìkan wa o. Mo wá kí bàbá wa olóòtú ètò brother wa Malam Yusuf Ọlá Abdulaziz, Ọlọ́run kó máa wà pẹ̀lú yín o, yóò máa jíṣe fún yín. Mo kí gbogbo ará ilé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o pẹ̀lú gbólóhùn assalamu alaikum Abdulaziz. Orúkọ tèmi ò yí padà, Sheikh Abdulhamid Sorinọlá Adúàngbà, òun náà ni orúkọ tèmi. Ẹ ṣeun. A kí bàbá pé wọ́n káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí ní Islamic Arena. Ohun tá a sọ fún yín ni wípé ẹ máa bá wa pàdé lọ́lọ́kanjọ̀kan lórí kí gangan ni Islam, báwo la ṣe ń ṣe, oríṣiríṣi topics la máa mú wá. Lẹ́nìí kí la fẹ́ mú sọ? Oríṣiríṣi awuyewuye òun ló ń lọ lórí ayélujára, lórí rédíò, lórí tẹlifíṣàn, lẹ́nu gbogbo èèyàn káàkiri wípé ta ni Allah ṣé ṣìgìdì ni ọlọ́wọ́ mẹ́ta ni ṣìgìdì ọ̀hún ṣẹ́nu Kaaba ló ń gbé ni ṣé wọ́n tọ́jú ẹ̀ sínú ẹ̀ ni ṣé Allah àti ẹni ṣìgìdì ni àbá Allah kọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣìgìdì táwọn kan ń pè ní Allah lẹ́nu wọn òun la fẹ́ gbé sọ lẹ́nìí. Bàbá wa Sheikh Abdulhamid, ta ni Allah ní ṣókí? Ẹ ṣeun púpọ̀ bàbá wa Malam Yusuf Ọlá Aziz. Nípa pé ta ni Allah, èdè Lárúbáwá ni, èdè Lárúbáwá táwọn mọ̀ láti lò fún Ọlọ́run òun ni Allah. Nígbà tí ìlú bá wà tí wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run ń bẹ, èdè kan náà ni wọ́n máa pe Ọlọ́run yẹn. Nílẹ̀ Yorùbá àwọn náà mọ̀ pé Ọlọ́run wà, àdẹ̀lédè fún àpèlé Ọlọ́run, àwọn míì tiẹ̀ ní ọ̀hún náà Elédùmarè. Ìran kan kọ́ ló máa wá kọ́ wa lédè tá a máa pe Ọlọ́run, a máa fúnra wa ní èdè tá a dá kalẹ̀, tá a bẹ́ dá, tá a fi máa pè. Bẹ́ẹ̀ náà ni àwọn Lárúbáwá, àwọn náà ní èdè tiwọn tí wọ́n fi ń pe Ọlọ́run Allah. Wọn á fi pé nǹkan kan míì àfọlọ́run wọn tó dá gbogbo ayé tó dá wọn. Allah ni wọ́n máa ń pè lédè wọn. Kódà gan kò ní ṣe pẹ̀lẹ́sìn, ọjọ́ tí ò tí sí ẹ̀sìn Islam, Allah
Allah ni wọ́n mọ Ọlọ́run sí. Ìgbà tí ẹ̀sìn tó kọ́kọ́ dọ́dọ̀ wọn òun náà ni ẹ̀sìn Júù dáhùn sí Jewish religion. Àwọn tó ń ṣẹ̀sìn yẹn náà Allah náà ni wọ́n ń pè Ọlọ́run. Ẹ̀sìn tó tún dé ọ̀dọ̀ wọn ṣe kejì níjọ́ tí Islam ti dé òun ni Christianity. Àti yẹn náà tún dé èdè tí wọ́n ń pè Ọlọ́run nínú ẹ̀sìn yẹn Allah náà ni. Kódà Christian Bible ó sì wà, àwọn New Testament Old Testament ó wà, à ń pè ní Kitabul Muqaddasa tí wọ́n fi èdè ìlú wọn èdè Lárúbáwá kọ. Gbogbo ibi tó jẹ́ Ọlọ́run Ọlọ́run níbẹ̀ Allah ni wọ́n kọ sí nígbà tó yẹ pé èdè tiwọn táwọn ń lò fún Ọlọ́run nìyẹn. So ní ṣókí ìyẹn ti jẹ́ nìyẹn. Ṣìgìdì ọlọ́wọ́ mẹ́ta tí wọ́n ń gbé àwòrán ẹ̀ káàkiri tí wọ́n wá ń táàgì mú pé Allah ni, ṣé bẹ́ẹ̀ lórí? Àti pé ohun tá a gbọ́ ni wípé ṣìgìdì yìí inú Kaaba ni wọ́n gbé sí àtàwọn òòṣà míì. Ẹ là wá lọ́yẹ̀ lórí àwọn òòṣà táwọn Lárúbáwá ń sìn tàbí tí wọ́n ń bọ kó tó di pé Islam dé. Ẹ ṣeun púpọ̀. Kí ẹ̀sìn Islam tó dé ilẹ̀ Lárúbáwá pàápàá jùlọ Mákà, wọ́n ń ṣe ìbọ̀rìṣà níbẹ̀. Àwọn òòṣà tí wọ́n dẹ̀ ní ó pọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí bọ̀rìṣà ń bẹ̀. Ànábì Ibrahim alayhi salatu wassalam àti ọmọ rẹ̀ Ismail wọ́n ní ìtàn nílẹ̀ Lárúbáwá ní Mákà. Wọ́n ní ìtàn, wọ́n ní orípa tí wọ́n fi lọ́lẹ̀ níbẹ̀. Orípa tí wọ́n fi lọ́lẹ̀ níbẹ̀, orípa yẹn ni Kaaba, Maqam Ibrahim, àyè kan ni wọ́n ń pè bẹ́ẹ̀, Sọ̀fà, Marwa, Hajarul Aswad, gbogbo nǹkan tí mo dárúkọ yìí pátápátá Ànábì Ibrahim àtọmọ ẹ̀ àwọn ni wọ́n fi àwọn orípa yẹn lọ́lẹ̀ níbẹ̀. Ní gbogbo ọjọ́ yẹn tí Ànábì Ibrahim àtọmọ rẹ̀ Ànábì Ismail alayhi salam tí wọ́n fa àwọn orípa yẹn lọ́lẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ bọ̀rìṣà ní gbogbo bẹ̀yẹn. So ní tí wọ́n mọ̀ níjọ́ náà òun náà ni kí wọ́n sin Ọlọ́run nìkan ṣoṣo. Báyìí ni wọ́n ṣe ń bá ayé wọn bọ̀ láìmọye ọdún kó tó di pé arákùnrin Lárúbáwá kan tó jẹ́ ọmọ Mákà ó rìnrìn àjò lọ sáwọn ìlú kan. Ibẹ̀ ló ti bá àwọn ẹ̀yà kan pàdé torí pé àwọn ẹ̀yà yẹn máa ń bọ òrìṣà. Lòun náà wá rà, kódà ó fowó rà ni, ó ra àwọn ère kan. À ń porúkọ ọkùnrin náà ní Hamuru bunu Luha, ìyẹn ni pé Hamuru ọmọ Luha òun lẹni tó kọ́kọ́ mú ìbọ̀rìṣà wọ ilẹ̀ Mákà. Ó ra àwọn ère yẹn dé, àwọn ère kéékèèké tán ṣe gbé sápò ni. So ẹ̀yìn tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn míì náà wá ń travel tí wọ́n ń ra àwọn òrìṣà wá sílẹ̀ Mákà. Báyìí ni ìbọ̀rìṣà ṣe débẹ̀ torí pé wọ́n ń sìn. Ìgbà tó yá ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn òrìṣà tán bá rà tó jẹ́ olówó iyebíye, wọ́n ń kó sínú Kaaba, wọ́n ń bọ wọ́n. So díẹ̀díẹ̀ látòrí ẹyọ kan, méjì, mẹ́ta, mẹ́rin ó bẹ̀rẹ̀ sí ń pọ̀ débi pé kódà a rí àkọọ́lẹ̀ pé àwọn òòṣà yẹn padà lé ní 300 tí wọ́n ń bọ ní Mẹ́kà àti agbègbè rẹ̀. So tó dẹ̀ jẹ́ pé àwọn kan kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n kó sínú Kaaba. Mélòó náà ni gbogbo nínú Kaaba táwọn lò? Yàrá kan péré ní Kaaba. So wọ́n ká àwọn kan síbẹ̀. Àwọn kan wà tí wọ́n kọ́lé fún lẹ́yìn ìlú bíi Uzza, Láta, àwọn kan wà tán kọ́lé fún ẹ̀yìn ìlú ni wọ́n kọ́ ilé sí tí wọ́n dẹ̀ ní abọ́ rẹ̀ tó mojú ẹ̀ tó dàbí olúwo. Wọ́n láwọn kan tó yẹ pé bí àpáta kan ni wọ́n gbé, ìdí àpáta ni wọ́n gbé sí. Irú ibi tá a máa ń pè ní Sọ̀fà, Marwa yẹn, ẹ rí i pé òkìtì ni. So ó dàbí àpáta ni, kò pọ̀ tóbi ni. Níjọ́ náà wọ́n láwọn òòṣà kan gbé síbẹ̀, Ìsáàfù wà ní àìlà, àwọn òòṣà méjì kan nìyẹn, wọ́n ń bọ àwọn nǹkan wọ̀nyẹn. So àwọn òòṣà yẹn pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n ń bọ wọ́n. So níjọ́ tí ò tí sí Islam làwọn nǹkan yẹn ti wà. So wọ́n ṣe ń ṣe bọ̀ nìyẹn kó tó di pé Ànábì wa Muhammad wá dé tó wá ń gbógun tì wọ́n lórí nǹkan tí wọ́n ń ṣe. Ṣìgìdì tí wọ́n wá ń gbé káàkiri yìí, báwo ni ṣìgìdì ṣe jẹ́? Kí lórúkọ tiẹ̀ gangan? ṣáàlá ni? Ẹ ṣeun púpọ̀. Lára àwọn òrìṣà yẹn ní ṣìgìdì tí wọ́n
àwọn èèyàn ń gbé kiri lórí íńtánẹ́ẹ̀tì yẹn ló wà. Hubal lórúkọ ère yẹn tí wọ́n ń yà kiri kó lọ́wọ́ mẹ́ta kankan, Hubal ló ń jẹ́. Ìkan lára, kò sí òrìṣà kan àbí ṣìgìdì kan tó ń jẹ́ Allah. Àwọn Lárúbáwá pẹ̀lú pé wọ́n ń ṣe ìbọ̀rìṣà, wọ́n mọ Ọlọ́run yàtọ̀ sọ́tọ̀. Kódà tá a bá lọ wọnú Al-Qur'an Karim, àyà kan wà tí mo fẹ́ pọ́ìntì fún wa ká lọ lè wò nínú Suratu Luqman, Quran chapter 31 verse 25 ó wà ń bẹ̀, níbi tí Ọlọ́run bá àlékè ọlá ti ní wala in sa'altahum man khalaqa as-samawati wal ard la yaquluna Allah kul alhamdulillah bal aktharuhum la ya'lamun. Kí ni ìtumọ̀? Ọlọ́run bá ní ìrẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Àwọn abọ̀rìṣà Mọ́kà yìí, ìwọ náà lọ bá wọn bí wọ́n léèrè pé ta lẹni tó dá ayé tó sì dá gbogbo sánmọ̀. So ó rí i pé wọn à ní fún ẹ lésì kankan ju pé wọ́n sọ pé Allah Ọlọ́run ló dá àwọn nǹkan wọ̀nyẹn. So wọn à ní sọ pé òrìṣà ló dá. Ibẹ̀ yẹn wọ́n fẹ́ ká wọ́n history kan ni wọ́n preserve síbẹ̀ yẹn wípé àwọn Lárúbáwá níjọ́ tó ń ṣèbọ̀ òrìṣà gan, wọ́n sọ pé àwọn òrìṣà yẹn ló dá ayé àtọ̀run. So ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé òrìṣà kankan ò jẹ́ Allah. Bí òrìṣà àwọn ará Mákà ṣe pọ̀ tó, wọ́n ní òrìṣà tó ń jẹ́ Allah. So Allah yẹn wọ́n gbé kalẹ̀ fún Ọlọ́run supreme being, everlasting, the omnipotent, omniscience, the merciful nìkan ni wọ́n fún ní orúkọ Allah yẹn. So gbogbo àwọn òrìṣà tó kù ni wọ́n lóko tiwọn, Láta, Húzà, Mọ̀nẹ́tà, Ìsáàfù, Náílà, Hubal, ó pọ̀ lọ́bẹ̀ tí wọ́n ní tí wọ́n ń bọ̀. So ère tẹ́ ń wí yẹn tẹ́ ń rí fáǹsì yẹn, Hubal òun ni ó sì wà lára àwọn òòṣà tó ń gbé sínú, tí wọ́n gbé sí inú Kaaba. Ó fìgbà kan wà nínú Kaaba, ṣùgbọ́n nígbà tó yá wọ́n padà gbé kúrò ńbẹ̀. So tó padà di pé wọ́n gbé lọ sẹ́yìn ìlú tí wọ́n dẹ̀ ń bọ̀. Ìdí Hubal ni wọ́n ti máa ń pẹran. Tí ẹnìkan bá pledge pé òun fẹ́ fún Ọlọ́run lẹ́ran, tó bá fẹ́ pa ẹran yẹn, ìdí òòṣà Hubal yẹn ni ó máa ti lọ pa. Òun ní a lè fi equivalent sí táwa Yorùbá ń pè ní Ọbàtálá tàbí òrìṣà ńlá. Bó tiẹ̀ jẹ́ pé Ọbàtálá lọ́dọ̀ àwọn tí ń bọ wọn kì í fún lẹ́jẹ̀, ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn òrìṣà ńlá tó tóbi tán rí sí ńlá pátápátá Hubal yẹn ni. So ìdí ẹ̀ ni wọ́n ti máa pẹran. Tá má sì pa ẹran yẹn tán nídìí ẹ̀ wọ́n, ẹnikẹ́ni ò ní fọwọ́ kàn, ẹni tó lẹ́ran ò ní fọwọ́ kàn, yóò fi kalẹ̀ síbẹ̀. So gbogbo ẹni tó bá wá mọ̀ pé òun nídìí ẹran kó lè wá bẹ̀, ẹran kó lè wá bẹ̀, wọn àgbọ̀dọ̀ lé ẹnì kankan pé kó má bù nínú ẹran yẹn. So òòṣà Hubal yẹn ni wọ́n ń yàwòrán rẹ̀ tó ń gbé kiri, tí wọ́n sọ pé òun ni Allah táwọn mùsùlùmí ń sìn. Jazakallahu khairan kathira bàbá, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Hubal òun lórúkọ òrìṣà alápá mẹ́ta tí wọ́n ń gbé kiri lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n láwọn ń pè láàlá lẹ́nu tiwọn. Kò sí òrìṣà kan tó ń jẹ́ Allah, òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn. Àwọn ará bí yìí wọ́n tún ní àwọn activities kan tí àwọn mùsùlùmí ń ṣe ní ilẹ̀ mímọ́ ìyẹn Mọ́kà, bí ìgbà tí a tún ń bọ òòṣà ni. Irú òkúta Hajar al-Aswad, irú tàwáàfù bá a ṣe ń tàwáàfù Kaaba, wọ́n ní ìbọ̀rìṣà ni. Ṣé bá wa yànnà náà kẹ́ tún ṣàlàyé ẹ̀ fáwọn ará ilé. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ Hajar al-Aswad tí ẹ mẹ́nu báyìí, ó ní ìdí kí a sọ ìtàn bí Hajar al-Aswad òkúta dúdú yẹn bó ṣe jẹ́. Ànábì Adam alayhi salatu wassalam, ó ní connectivity pẹ̀lú òkúta dúdú yẹn. Gbogbo wa la gbọ́ ìtàn bó ṣe wà nínú Quran, ó wà nínú ẹ̀sìn míì náà tí wọ́n sọ pé ní Ànábì Adam bàtà Ọlọ́run bá ṣẹ̀dá rẹ̀, Ọlọ́run bá dá sínú ọgbà kan tí wọ́n pè ní Aljanna. Ó wá sọ fún àtòun àtìyàwó rẹ̀ pé ká má súnmọ́ igi kan. A ka ìtàn yẹn pé wọ́n padà ṣàṣemáṣe. Ibi igi tọ́lọ̀ ní kí wọ́n má súnmọ́ àti èso tó lúwa ní kí wọ́n má tọ́wò, wọ́n padà jẹ, tí Satan tó ṣe àkóbá fún wọn. Ìgbà tó yá, Olúwa wá ní kí Ádámù bọ́ta àtòun àtìyàwó rẹ̀ nínú ọgbà náà. Ìgbà tó fẹ́ bọ́ta yẹn, Ànábì Ádámù jáde ń bẹ̀ tó gbé òkúta atọ́nà kan dání. Òkúta yẹn dà gẹ́gẹ́ bí compass ẹni tó fẹ́ rìnrìn àjò tí ò mọ ibi tó ń lọ.
so nǹkan kan tí wọ́n ní kó gbé dání tó jẹ́ atọ́nà tí ó darí rẹ̀ lọ bí tí ó lọ. Ádámù ò délé ayé rí, kò mọ orí ilẹ̀, kò mọ bó ṣe rí. So òkúta yẹn tó gbé dání níjọ́ náà ó mọ lúlúlú tó funfun gan. Àdìsí yẹn wà nínú Musnad Imam Ahmad pé Ádámù jáde níjọ́ náà ó gbé òkúta kan dání, òkúta yẹn jẹ́ funfun. Ìgbà tó wá bọ́ta tó bẹ̀rẹ̀ ìrìn àjò ilé ayé, òkúta yẹn ló ṣàtọ́nà ẹ̀. Ibi òkúta yẹn ṣàtọ́nà rẹ̀ dé níjọ́ náà, ààyè kan wà ńbẹ̀ tí wọ́n ti ní kí Ádámù lọ máa ṣe ìjọsìn ní ìlú náà. Ààyè tí wọ́n ti ní kó lọ máa ṣe ìjọsìn yẹn, nígbà tó báwo ló ṣe fẹ́ mọ ààyè yẹn, òkúta yẹn ló jẹ́ kó mọ ààyè yẹn náà ló ṣàtọ́nà rẹ̀. Wọ́n wá sọ fún pé ààyè yìí ni kó ti máa ya Ọlọ́run bá sí mímọ́. So ìgbà tó wá fẹ́ sàmì ààyè yẹn pé ibi tóun ó fi máa dá ààyè yìí mọ̀ kóun má bàa padà kùnà ààyè yẹn, òkúta yẹn ló gbé kalẹ̀ síbẹ̀ tó fi sàmì pé ibi yìí ní ti máa wá sin Ọlọ́run. Òkúta funfun ni. Ààyè náà la padà wá kọ́ Káàbà sí tá Ànábì Ibrahim ló padà wá kọ́. Ádámù ò kọ́ nǹkan kan, ó kọ́ gbé òkúta yẹn kalẹ̀ síbẹ̀ ni. So nígbà tó di ayé Ànábì Ibrahim alayhi salam lọ́lọ́run bá wá pàṣẹ fún pé àtòun àti Ismail á ń pé kí wọ́n lọ lè gbé Qawaid al-Bayt, ìyẹn òpó ilé náà, kí wọ́n nàró kókò ní ilẹ̀lẹ̀ lásán. So òun náà bá òkúta náà ó bá ń bẹ̀. So òkúta yẹn funfun ni ní gbogbo ayé ìgbà Ànábì Ibrahim, kì í ṣe dúdú. Ṣùgbọ́n tí wọ́n kọ́ Káàbà tán, Ànábì Ibrahim ló padà wá gbé òkúta yẹn sí ara ilé tó mọ yẹn tá a mọ̀ sí Káàbà yẹn, ó fi sí ara bẹ̀. Pé òkúta yìí ó ní ọ̀wọ̀, ó yàtọ̀ sí òkúta tí a mọ̀ ní ayé tó kù, òkúta tó ti àlùjànnà wá. So ló wá gbé sára ògiri ilé náà, ó fún láyè ńbẹ̀. Ṣẹ̀gẹ́tì sìn, òkúta yẹn nìkan kọ́ ló bá Ádámù dé. Maqamu Ibrahim tí wọ́n máa ń wí yẹn náà, òun náà lára ń tá Ádámù mú dání tó bá dé látàrí jẹ́ náà. So àwọn nǹkan yẹn nítorí pé wọ́n rí gẹ́gẹ́ bí nǹkan ọ̀wọ̀, nǹkan àmì ni wọ́n fi fún wọn láyè níbẹ̀ yẹn. So gbogbo ẹni tí ó bá lọ ṣe ájì yóò bọ̀wọ̀ fún àwọn nǹkan yẹn wípé torí pé ààyè mímọ́ ni wọ́n ti wá. Kí ló wá sọ òkúta yẹn di dúdú? Inú àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wà ńbẹ̀ tánàbí ṣàlàyé pé òkúta yẹn ò funfun ni tẹ́lẹ̀, àmọ́ ní ẹ̀ṣẹ̀ tí ọmọ Ádámù ń ṣẹ̀ nílé ayé, ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ti pọ̀ jù. Bíi pé òkúta yẹn ń banújẹ́ fún ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀, tá à ń para wa ba nǹkan jẹ́, ìbàjẹ́ tá à ń ṣe, ní ìbànújẹ́ yẹn, nǹkan yẹn ló ń jẹ́ kí òkúta yẹn máa paradà láti funfun tó fi di dúdú. Nígbà pé ibi tó ti ń bọ̀ wá àyè mímọ́ ni, tíbi tí wọn kì í ti dẹ́ṣẹ̀ àlùjánnà. Ṣùgbọ́n torí pé ayé tó bára rẹ̀, ayé ẹ̀ṣẹ̀, nǹkan yẹn ló ṣokùnfà tí òkúta yẹn fi ń yí padà díẹ̀ tó fi di dúdú. So kódà gan evidence wà wípé nígbà táwọn scientist tí wọ́n lọ ṣe test òkúta yẹn, ìgbà kan wà táwọn scientist tí wọ́n gbé òkúta yẹn tí wọ́n ṣe test, tí wọ́n rọ̀nù lab test lára rẹ̀ láti fi mọ àwọn minerals àbí element tó fọ́ọ̀mù rẹ̀. So àwọn discovery tí wọ́n rí ni wípé òkúta yẹn kò jọ òkúta kankan nílé ayé bí. So òkúta yẹn ó máa ń float ni lórí omi bó ṣe heavy tó, ní nítorí pé tá a bá mú òkúta tó heavy tá a bá jù sínú omi yóò ṣe kí ni, ó yẹ kó lọlẹ̀ gẹ́gẹ́ bí surface area, surface tension yẹn ó yẹ kó lọlẹ̀ ni. Hajarul Aswad máa ń float lórí omi ni. So wọ́n rí oríṣiríṣi àwọn nǹkan àmì lára òkúta yẹn, àti wípé ẹ́límẹ̀ntì rẹ̀ náà wọ́n rí pé ó yàtọ̀ sáwọn ẹ́límẹ̀ntì tá a ní tó jẹ́ ti ìṣẹ̀dá wa ń bí. So gbogbo àwọn nǹkan yẹn ó ń jẹ́ evidence tí wọ́n fi mọ̀ pé òkúta yẹn ló ti tọ́ kò belong sí planet wa. So ti yé science confirm ẹ̀ bẹ́ẹ̀. So bí òkúta yẹn ṣe jẹ́ òun nìyẹn. Àmọ́ ìwà gbé sára Káàbà yẹn kò túmọ̀ sí pé à ń sìn. Kódà a rí àdíìsì kan tí Sayyidina Umar radiyallahu ta'ala anhu níjọ́ kan ó lọ lè ṣe tàwáàfù, ó ń ṣe tàwáàfù lọ́wọ́, ó wá débi òkúta yẹn, ó wá ń sọ yí pé ìwọ òkúta yìí tí kì í bá ṣe pé mo rí tí níjọ́ tá Ànábì yìí ṣe tàwáàfù tó pọ́n ẹ lá, ó jẹ́ nǹkan kan, ó jámọ́ nǹkan kan,
èmi kọ́ rí pé njọ́ tànàbí yípo ń bí ó débi báyìí ó pọ́n ẹ láó láẹ ni mo fi láẹ kò sí oore tó fẹ́ ṣe fún mi kò sì ní aburú kan tó lè tì lọ fún mi so language yẹn ó ń já mọ̀ pé òkúta yẹn kì í ṣọlọ́hun so torí pé tó wá jẹ́ ọlọ́run ni irun tí Umaru èdè tí Umaru pè sára òkúta yẹn á ti mọ̀ pé kò lè jẹ́ ọlọ́run àwa mùsùlùmí kí Umaru sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn so kò ní significance kankan ju wípé wọ́n kọ́ ń bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ààyè tó ti wà ní ẹ̀ ti jẹ́ nu Allahu a'lam. àwòrán kan wà tí wọ́n tún ń gbé káàkiri ṣìgìdì yìí nínú Kaaba gangan ṣé ṣìgìdì wà nínú Kaaba ni ṣẹyọkan ni ṣópọ̀ ni àbí kò sí ṣìgìdì nínú Kaaba. orúkọ tèmi kò yí padà Malam Yusuf Ọlá Abdulaziz aka Success ni gbàgede Islam ni nọ́mbà tèmi ni 08035214177 lẹ́ẹ̀kan sí 08035214177. gbogbo ẹ̀yin tí ẹ kún wa lọ́wọ́ gbogbo yín pátápátá la kí wípé kí Ọlọ́run kí ó bá wa san yín ní ẹ̀san oore pàápàá jùlọ gbogbo àwa jọ̀wọ́n Sheikh Abdulhamid Islamic Foundation adúpẹ́ lọ́wọ́ yín fún ìkúnlọ́wọ́ yín lórí ètò yìí iná ò ní tọ́wọ́ yín agara ò ní dá yín kò ní jù báyìí lọ lórí ètò wa ti tèmi gbàgede Islam Islamic Arena òun náà láti ní salamu alaykum wa rahmatulahi wa barakatuh.